ṣé lóòótọ́ ni ìjọba Nàìjíríà ti yọ orúkọ Sunday Igboho kúrò nínú ìwé àwọn ọ̀daràn tí wọ́n wá ibi tó kù sí rèé? ọ̀pọ̀ èèyàn ló ti retí pé kíjọba àpapọ̀ tàbí iléeṣẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò kí wọ́n kéde ìyọkúrò orúkọ ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Adéyẹmọ lẹ́yìn tó ń fúnra rẹ̀ tó mà sọ wípé òun ti gba òmìnira òun padà lásìkò tí ó ṣe àbẹ̀wò sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà lánàá ọjọ́ Ajé Monday tí ń ṣe ọjọ́ 29 oṣù kínní ọdún yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ní ààfin Olúbàdàn, ọ̀gbẹ́ni Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho fi ìdùnnú rẹ̀ hàn, ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọba Ládọjà fún ipa tí orí adé náà mọ̀ kó láti rí wípé orúkọ rẹ̀ kúrò nínú ìwé àwọn èèyàn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò ń wá. Owó baba Dami ó ṣàlàyé pé Olúbàdàn ó mọ̀ pé òun lẹ́yìn tí orí adé náà ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu wípé kó máa bọ̀ wálé torí òun ti yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà. Ó wá sọ wípé ìdí nìyí tó ń fi padà sí Nàìjíríà tó ń sì ṣe àbẹ̀wò sí Ọba Ládọjà láti dúpẹ́ lọ́wọ́ baba Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n Ọba Francis Olúṣọlá Àlàó. Ó ṣàlàyé wípé lóòótọ́ ni Olúbàdàn òun ló ti bá ààrẹ Tinubu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Igboho lọ́sẹ̀ tó kọjá o, àmọ́ kábíyèsí náà sọ pé onírúurú ìgbésẹ̀ oníléeṣẹ́ ìjọba ní láti gbé lórí ọ̀rọ̀ náà. Ìyọkúrò orúkọ Sunday Igboho nínú ìwé àwọn tíjọba ń wá ó ní í ṣe pẹ̀lú ètò onírúurú iléeṣẹ́ ìjọba bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, iléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ ọ́fíìsì olùbádámọ̀ràn rẹ̀ lórí ètò ààbò ó ní wọn yóò jọ kọ̀wé sí ara wọn lórí ọ̀rọ̀ náà. Gbogbo ètò yìí òun ló gbọ́dọ̀ wáyé kó tó di wípé ìjọba yóò kéde irú nǹkan báyìí. Nǹkan tó jẹ́ kí Igboho kó máa sọ̀rọ̀ báyẹn ó ní wípé ó ti ń pọn ògbẹ láti gba òmìnira rẹ̀ padà tipẹ́. Èyí ló jẹ́ kí inú rẹ̀ dùn wípé Olúbàdàn ó ti bá ààrẹ sọ̀rọ̀, ààrẹ sì ti gbà láti yọ orúkọ rẹ̀ nínú ìwé àwọn tí wọ́n ń wá. Àmọ́ ó dá mi lójú wípé kò sẹ́ni tó lè fi ọwọ́ síkún òfin tó lè fi mú Igboho mọ̀ wípé ìjọba ń wá lọ́wọ́ yìí. A ní láti dúró kí ìjọba ṣe gbogbo ètò tó bá yẹ láti ṣe tán lórí ọ̀rọ̀ náà kí wọ́n tó kéde pé Sunday Igboho kò sí lára àwọn tí ìjọba ń wá mọ́. Olúgbọ́n òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, àánú kò ní dágbére nínú ayé mi àti yín o.